Africa Content TV. Ẹni ọ̀rá yé wa lẹ́ni tí ó jẹ sí ọwọ́ ẹ̀ ẹni tí kìí ṣe pé ni ẹlẹ́ni ló jẹ sí ọwọ́ ẹ̀ tá bá bẹ̀rẹ̀ pé ta ló jẹ sẹ́ẹ̀ láyé Alhaji Awùjọlá ó ti jẹ sí ọwọ́ rẹ̀. Allahu Akbar. Hadith Ànábì ní yakulu li insanu mali mali mali. Sallallahu alaihi wasallam. Alájà ìjí ó pè ẹ má bínú. Yakulu li insanu mali mali mali. Fa'allaka min mali illa alladhi akalta fa afnayta. Aw labista fa abnayta. Aw tasaddaqta fa abqayta. Sallallahu alaihi wasallam. Bàbá mi ò yẹ̀rọ ẹ máa wọlé ẹ máa rọra. Ànábì ní ènìyàn máa pariwo wípé I have billions in account. I have millions in account. Wàhálàkà min mali illa alladhi akalta fa afnayta. Allah. Ǹjẹ́ o ṣú àfọwọ́ tí ń bẹ ní báǹkì yẹn ìwọ ló ní sáà? Ìwọ ló na. Eléyìí tó ti fi jẹun tó ti lọ síkùn tó ti jáde òun ni jẹ nínú owó tó ní o. Allah. Èyí tí ń bẹ lákàntì ọlọ́ọ̀lọ́mọ ẹni tí ọ̀nà. Ọ̀tá ẹlòmíì ọ̀nà nínú owó ẹ̀ tó bá kú. Gbogbo ń ta àdìjọ sí báǹkì níjọ́ ẹ̀dá bá jáde láyé téèyàn bá jólówó. Àwọn mẹ́ta kan sáré sí mítìnì. Àkọ́kọ́ ni lọ́yà, ìkejì ni dókítà, Allah. ìkẹta bàbá mi èmi ló yẹ tó máa mú wálé. Àwọn mẹ́ta ó sáré sí mítìnì. Lọ́yà, dókítọ̀ àti tani. Mo ti wí lójú yín láì mọ iye ìgbà ṣe gbòògbónú báyìí. Lọ́yà dókítọ̀. Kíkí tí mo kí bàbá ni mò ń bọ̀. Àwọn mẹ́ta ó sáré sí mítìnì. Dókítà ó sáré tó rìpọ́ọ̀tì ikú rẹ̀ kọ́. Ká má sọ wípé nǹkankan tí ó kọlu ogún yẹn ó ṣẹlẹ̀ ìkẹta ní bank manager. Bank manager yẹn kọ́ mọ̀ gbọ́. Lẹ́yìn dókítà kọ tiẹ̀ tán lọ́yọ̀ wà tún wíìlì yẹn yẹ̀ wò. Allah. Èwo la lè ju ẹgbẹ́ kan bẹ̀ lọ́yà ó tún wíìlì kọ. N bò dẹ̀ jẹ́ pé wíìlì àárín òkú àti lọ́yà nìkan ni lọ́mọ. Àfi díẹ̀ nínú àwọn lọ́yà tí wọ́n bẹ̀rù ọlọ́ àwọn kan wà tí wọ́n bẹ̀rù ọlọ́. Ìkẹta ní bank manager níjọ́ alágbára tó lówó bá ti kú báyìí ìdajì owó ẹ̀ wọ́n kọ́ náà rẹ̀ ni wọ́n take advantage kú ẹ̀ gbogbo check tí òyìn sùn jáde ó jáde lójú ẹsẹ̀ owó kú lákàntì yẹn yóò di tẹni ẹlẹ́ni ẹni tí ò ní kí bó ṣe ó kù náwó. Yakulu li insanu mali 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 fahallaka min mali illa alladhi akalta fa afnayta. Àwọn labista fa abulaita. Ntí ó ṣẹ́kù tiwa nínú ntá àkójọ. Aṣọ tí ń bẹ lọ́rùn wa ìṣe tiwa. Ìyàsọ tá a lùgbó ká tó kúrò láyé ni tiwa. Allah. Eléyìí tí a kó sí wardrobe. Ọlọ́run ló mẹni tí ó wọ̀ kẹ́yìn. Allah. Ẹni ọba sì wọ̀ kẹ́yìn ló lásọ. Tó o bá ń lálàárí òkú tó ti kú lójú náà. O ò lè rí aṣọ tuntun tí ń bẹ ní wardrobe lọ́rùn ẹ̀. Aṣọ tó ti wọ̀ tipẹ́tipẹ́ tó ti gbó ìlọ́run lálàárí lọ́rùn òkú. Tí ẹ ló ti mú lọ yẹn èyí tá a kó sílé Ọlọ́run ló mẹni tí ó lò ó tètè tú wọdúróòbù rẹ kọ fásọ jáde fáwọn tí wọn ò láṣọ. Mélòó lọ fẹ́ kú lọ lẹ́yìn aṣọ funfun tí wọ́n fi yí ọ sínú sàárè ìkókun kankan náà ẹlòmíín sì ní aṣọ wọdúróòbù mẹ́ta tí bá ń wọ ojoojúmọ́ kò lè wọ tán lọ́dún mẹ́ta kí ló ń fàyè ṣe irú ìrònú wo ni níwọ̀n tó jẹ́ pé anytime ní kú lè dé anytime aw tasaddaqta fa abqayta. Ànábì ní ìtẹ́ bá fi ṣe sàrà nínú ẹ̀ òun ni ó ṣẹ́kù ntoko bá mùsùlùmí nù tá a bá ń sọ̀rọ̀ sadakọ̀ mùsùlùmí bìlífù pé ká fún yàn ní 10 naira ká ṣe sàrà 20 naira mọ́sálásí ń rù àwọn àtọ̀hún tóbi mùsùlùmí dúró de sàká kó tó ṣe ìrànlọ́wọ́ fúnlé Ọlọ́run àwọn tí ń gbàdá mẹ́wàá wọn mọ̀ tí wọ́n ń ṣe kódà bí ó sínú ìwé ẹ̀sìn wọn ọ̀ràn ẹ̀sìn wọn lọ́wọ́ bí wọn ní àgbàdá méjì bọ́ yá ni mùsùlùmí ọ̀dà. Aw tasaddaqta fa abqayta lára tí ó ṣẹ́kù tànàbí pè ní sàdákà hadith anabi kan tó sọ yìí pé idha mata ibnu Adam
nkọ́ta amaluhu illa min thalathin sadaqatu jariyah sàrà tí ò ní tán tó jẹ́ pé yóò kọ́ntínú títí ayé lára ẹni masalasi kíkọ́. Gbogbo yẹ ni ọba kírun ní masalasi àyílà ni alásàrì ní magribi ìsáyà ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń kírun ní masalasi tẹ́nìkan fowó rẹ̀ kọ́ yóò máa ní ládàá àrùn kọ̀ọ̀kan lórí yín ládàá tí yóò pé tí ò ní reduce ẹni tó kọ́ masalasi wọ́n tún máa wá ní ládàá àrùn kọ̀ọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan yóò máa jẹ́ ẹ̀san kó kọ́ masalasi. Alájà Àwùjọlá ilé tá a kó ọlọ́run lọ́mọ mẹ́ni tí ó lò ilé tá a ṣíjò ní tó dùn rẹpẹtẹ bílẹ̀ ń bá pẹ́ńbẹ́ kó lo 500 years àwọn ọmọ wo wọn kò kó mbẹ wọn kò bíríkì kó mbẹ yóò kulẹ̀ tọ́lọ́ wọn tún dára mí bẹ èyí yóò ṣe é wo bẹ́ẹ̀ yẹn bá wo ìtọ́jà jùlọ lọ́gbọ́dọ̀ fi kọ́. Identity ayé tẹ́ mú kúrò láyé lélẹ́yìn nínú tọ́lọ̀ ń fi sànú èèyàn téèyàn fi ṣùọ́ pé mo ti nílé lẹ̀ lálìjánnà òní kéèyàn kọ́ mọ́sálásí. Hadith Ànábì ni man bana lillahi baytan bana lahu baytan fil janna. Ẹni ó bá kọ́ mọ́sálásí sílẹ̀ láyé Ọlọ́run ó kọ́lé fóun náà lọ́run. Nínú gbogbo tí ń bẹ láyé kò sí kankan tó wù Ọlọ́run. Kí ló dé tọ́lọ̀ mú ilé kan tọ́wá pè ní bàìtìlá àti bàìtìlá ilé Ọlọ́run Ọlọ́run kò sọ pé mọ́tò Ọlọ́run kò sọ pé ẹ̀sìn Ọlọ́run ni kò sọ pé ààfin Ọlọ́run ni ọwọ́ nǹkan ẹyọ kan tọ́lọ́run pè mọ́ra ẹ̀ tọ́lọ́run mà gbọ́ lálùbáríkà jù láyé òun ni mọ́sálásí wáì tó jẹ́ pé mọ́sálásí lọ́lọ́run pè mọ́ra ẹ̀ ibi Ọlọ́run wà lókè sánmà ààfin ọlá Ọlọ́run ibi tó wà lókè sánmà ọlá Ọlọ́run bẹ pẹ̀lú gbogbo wa bó ṣe jìnnà tó Ọlọ́run wa ní ọ́fíìsì lórílẹ̀ ó ní extension lórílẹ̀ nígbà Ọlọ́run pè rẹ̀ ní Baitillah kí gómìnà Ṣèyí Mákindé kó sọ pé ilé mi ni kọ́ wa máa jùkò lulẹ̀ gómìnà nígbà tí bẹ́ẹ̀ jọba tọwọ́ mú kó o bá tẹ olúwẹ̀ yọ kábàámọ̀ ọjọ́ tọ́ da yé Ọlọ́run wa nílé òun nílé kan ìwọ wà á lè pọ́nlé. Wa anna al-masajida lillah. Kí ni tí mo sọ débẹ̀ ni wípé ilé Olúwa ó pàtàkì sọ́lọ́run ajíṣe Akewugba mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lóye dáwàkà níbẹ̀rẹ̀ pé ọkùnrin ṣiṣẹ́ obìnrin ṣiṣẹ́ kò mọ̀ sẹ́ni tó fi sẹ́lẹ̀ láì ṣe abẹ́ni Ọlọ́run bá fi sẹ́yìn ní ṣiṣẹ́ fi sẹ́rẹ̀ yẹn ò gbàdúrà. Àwùjọlá fi sẹ́yìn ẹ̀ ò gbàdúrà ẹ̀ fi sẹ́yìn ẹ̀ ò gbàdúrà rẹ̀ o. Fi sẹ́yìn ẹ̀ ò gbàdúrà rẹ̀ fi sẹ́yìn ẹ̀ ò gbàdúrà rẹ̀. Àfa ṣúgà sẹ́gbà wẹ̀sà ẹ sì sọ̀rọ̀ sí mi létí ọ̀dà bíi pé àwọn yìí spíkà mẹ́wàá. Ìsẹ̀rẹ̀yìn ẹ̀ ò gbàdúrà rẹ̀. Mo mọ̀ pé ẹ̀jẹ̀ máa ń gbà wẹ̀ bẹ̀tà láfíà náà. Ìsẹ̀rẹ̀yìn ẹ̀ ò gbàdúrà rẹ̀. Níparí ẹ jẹ́ n sọ̀tàn méjì kí n wá sọ microphone lẹ̀. Ẹni ó yàgbẹ́ sí mọ́sálásí ó ní ládàá. Ẹni ó tún mọ́sálásí ṣe ó ní ládàá. Ìyá kan ti kọjá lẹ́gbàá. Ọ̀kan nínú àwọn ìyá ọ̀dí ni wọn tó ti kọjá lọ ni. Ilé tí màmá yẹn kọ́ láyé àti Èkó àti Ìbàdàn wọ́n lè yàn ọkà bíi over 100. Ìyá yẹn wá kọ́ mọ́sálásí ẹ̀yọ̀ kan. Ìyá yẹn wá jáde láyé. Ilé ti àwọn ẹlòmíì àwọn ọmọ jà nítorí ogún wọ́n ti tà mí ìdànù. Ilé tí ìyá yẹn gbé tẹ ikú gan wọ́n ti tà dànù. Tọ́ba àdìjọ́ tí ìyá yẹn tó jáde láyé àyájọ́ ọjọ́ ẹ̀ kò wá sẹ́ni tí rántí ìyá yìí mọ́. Àwọn ọmọ ìrántí ìbà ìyá wọn mọ́ láti ṣàdúrà mọ́sálásí nìkan ló wá kù. Ajá àwùjọ lẹ́ máa gbọ́ mọ́sálásí ló wá kù tí ó mọ̀ pé ẹ̀yin jàmá ẹ má ti lọ o òní nìyá àdínì pọ́dún mẹ́wàá o á jókòó á ka Kùránì o á ṣàdúrà fún o wáì tó jẹ́ pé mọ́sálásí nìkan ló kù. Gbogbo tó kọjá láyé ti di tẹni ẹlẹ́ni mọ́sálásí nìkan ló kù tí ó gbàgbé ẹ̀. Gbogbo kọ́ńpilẹ́sì. Gbogbo ntẹ ní òní di tẹni ẹlẹ́ni bẹ́tẹ̀ èyí àtàwọn mọ́sálásí tẹ ẹ kọ́ káàkiri o ìní ọ̀sẹ̀ kù yín kù. Adi Oríyọmí ẹ ti ń kọ́ mọ́sálásí ẹ̀yin náà wá kan fà kalẹ̀ bí eléyìí. Mi ìgbé ìbàjẹ́ ebi mi kírun bẹ́ẹ̀
kí alẹ́ ń wí mọ́sálásí lè ṣe nìyẹn ṣé ó lè kókó ò lè kọ́ mọ́sálásí sílé sí fákìrì wọn ni ọlọ́run ti ṣàánú Oríyọmí ẹ̀yin lẹ̀ ń wo Oríyọmí níwò tòsí ọ̀nà jìn ọ̀nà jìn ìtàn mi ẹlẹ́ẹ̀kejì tí mo fi lẹ́ni tó yàgbẹ́ sí mọ́sálásí ní ládàá ǹjẹ́ ẹ̀ mọ̀ pé ẹnìkan ti láyà tó ti lọ yọ àdá sí Káàbà rí wọ́n ń pe arákùnrin ẹ̀dàkùn bàbá jíàwé ẹ̀jẹ̀ tètè grandọ̀ wọ́n ń pe arákùnrin yẹn ní tọ́ ìrọ̀lẹ́.